Ìjíǹjí tí mo jí o lónìí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹrin ọdún 2023 níyàáfin Abigail Akande ké sí mi wọ́n ní Lára Aláyọ̀ o. Mo ní obìnrin lẹ̀ ń ké sí torí mi láláyọ̀ tí ń fiṣẹ́ ayọ̀ jẹ́ fẹ́ni tó rọ́jọ́ ayọ̀. Bí Akẹ́ǹdé gbẹ̀gbọ́n Ọlátọ̀mídé Àkàndé pẹ̀lú Táyélolú Ọlásùnkànmí Àkàndé ṣe ń pé 50 ọdún lókè èèpẹ̀. Èjìrè ará Ìsokùn Ẹdún jọ bí ọmọ Ẹdún tí ń ṣeré orí igi. Ọ̀bẹ kẹsẹ̀ bẹ́ kàsà ó fẹsẹ̀ méjèèjì bẹ́ sílé alákìísà. Ó sálákìísà donígbà aṣọ gbajúmọ̀ ọmọ tí gbà fúnlẹ̀ yà tí sì gbàdọ̀ balẹ̀ lọ́wọ́ bàbá tó bí i lọ́mọ. Wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá ẹ̀. Ìbùkún ni fún obìnrin náà tẹ́tí ara rẹ̀ jáde. Òṣónú ò lè bíbejì láéláé onínúure níyá tó bí yín lọ́mọ. Èjìrè ọ̀gìn ọmọ Ẹdún tí ń ṣeré orí igi. Ẹ bá ń ké léjìrè o. Ọmọ Kẹ́hìndé Ọlátọ̀mídé Àkàndé, Táíwò Ọlásùnkànmí Àkàndé, mo fẹ́ sáré fẹsẹ̀ kan yà nílé bàbá tó bí yín lọ́mọ. Ìgbàjọ nílé o, ìgbàjọ nípínlẹ̀ Ọ̀ṣun, ìgbàjọ Ìlọ́rọ̀, ọmọ alágogo kó tó mẹ́mu. Ìjẹ̀ṣà òṣèré nìyó nílẹ̀ òbí, ọmọkùnrin ọmọ kẹrù bolójó, ọmọ wa ọmọ ẹkùn. Iyán ni wọ́n jẹ nílé bàbá tó bí yín lọ́mọ. Ṣé bákàrà náà fi ṣọdún ìgbàjọ eléjìrè o. Àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ lẹ́ ó sì mọ̀ ṣe. Ọdọọdún ní sápárúwé, ọdọọdún làárọ̀ mọ́bí lórí àtẹ. Òjòjò oníṣòwò kó mọ́ lè nájà kòkòkò lára ọ̀tá le. Èyí ò wá ní jáṣẹ mọ́ lọ́lá Elédùmarè ọba. Àṣeyí ṣàmọ́dún nínú owó nínú ọmọ àìkú tí ṣe baálẹ̀ ọrọ̀ eléjìrè o. Àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ lẹ́ ó sì mọ̀ ṣe.